dúdú. Àwọn ni wọ́n dààmú yín. Àwọn community àdúgbò. Ní pé kí nìyẹn? Pé ń fẹ́ Ọlọ́sùn bí ń sì fọlódìsá. Ok, ṣé rẹ́ǹtì lé síbí báyìí ni? Mo kọ́ lé mi fúnra mi ní ẹ̀sìn bá mi ni. Ok, má bínú ṣé ra léyìí gangan ní àbẹ́yìn lẹ́kọ́ láti pilẹ̀. Mo kọ́ láti pilẹ̀ ni mo kọ́. Ok, má bínú ẹ ti kọ́ léyìn ní oṣù tó bí oṣù mélòó. Ó ti lé 20 ọdún. Ẹ ti wà níbí báyìí. Ok, ní gbogbo ogún ọdún yẹn wọn kò ń ṣẹ̀ṣẹ̀ ní gbà yẹn àbí? Wọ́n máa torí wọ́n máa ń rá ẹlòmíì gba kọ́nà rá wọ́n ìfẹ́ kéèyàn yókù rí. Ok, ẹ dákẹ́ má bínú ìyá wa. Ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí sẹ́yìn náà mo ń gbìyànjú bẹ́ẹ̀ bá wọn kírun ẹwádìí ọ̀sán àbẹ́yẹ̀ wá ṣe mọ́ ní tó yẹ ṣe wọlé yìí. Mi ò kírun orí òye má bẹ́ẹ̀ ṣe kírun. Ok, ẹ ṣe gan ìyá mi. Ẹ jọ̀wọ́ ẹ má bínú gbogbo àjọ oníṣẹ̀ṣe ní Kwara State la wà ní bíbà yìí. Àsìkò ojú sí ọ̀pọ̀lọpọ̀ ní tí a bá ní ìletò yìí ọjà àárẹ̀ ọ̀kan fún wa nípa àti wọn gbọ́ kọjá sí pé owó eléyìí ọmọ ṣẹlẹ̀ nílùú yìí kí ló ṣe Ìlọrin ní Ìbàdàn àbí báwo ní Ìbàdàn ṣe jẹ́ gan. Ìlọrin gbogbo ara àlejò là ń bẹ́ ń bì kì í ṣe wí Ìlọrin gangan ni àwọn gbogbo àlejò là ń kọ́lé síbẹ̀. Nínú Ìlọrin náà sì ni bọ̀tí owó ayé tẹ wà tẹ pa lórí ìbílẹ̀ wà níbẹ̀ jẹ́ bí ara ní àtìlú mìíràn bí àjọ̀dá. Ní ẹ̀sìn wáyé ti tó gún ọdún ẹnì kan sọ pé ẹ̀sìn wà ń bíbà yẹn gbà yẹn àmọ́ lẹ́yìn pé kan pa àwọn òfin oníṣẹ̀ṣe ṣùgbọ́n tí orí bá ń fún wọn tí inú bá ń wọ́n ó dà pé ẹ máa ń fún wọn ní nǹkan gbà yẹn wọ́n sọ pé tó gbá ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ àwọn ọ̀fẹ́ gbà kan yín gbà yẹn àbí. ṣé ẹ bá àwọn community ṣe. ń bá wọn ṣe mò ń dáwó ọmọ mi máa ń lọ community ọmọ mi ọkùnrin. ó kẹ́ dákun ẹ má bínú ṣé ó lẹ́sùn kan àbí gbólóhùn àṣọkọ́ tí wọ́n kọ́ wà bí fọ́kọ́ gbọ́n wá lé láti pé ní wọ́n dáná sun lé yín báyìí. kan tó lẹ̀ wọ́n á ṣe mẹ́tìnì ní ọwọ́ ní á ní kọ́mọ pè mí wá àwọn ìyá gbogbo àlà ń bẹ ní ìrìnyàn pọ̀ à ń ṣe lọ́wọ́ ní á ní kẹ́ ẹ̀ pè mí wá mo sì tẹ̀ lọ́mọ yẹn pé kí wọ́n ní sùúrù mo wá dọ̀hún á ní tí wọ́n pè mí fún tẹ́mi farabalẹ̀ gbọ́ mo ní kí ló ṣẹlẹ̀ pé torí mo múra lé ọdún mi ni á ní tí mò ń ṣe pé àwọn aláǹfà wa bá àwọn community ló pè mí pé aláǹfà wa bá wọn pé àwọn ìfẹ́ ìṣẹ̀ṣe ìrìnsìfẹ́ Ọlọ́sùn kankan ṣe bẹ́ẹ̀ mi mọ̀ pé Ọlọ́sùn wọn ti lé wọn dànù màá bí tèmi kọ́ níwájú ọlọ́dẹ mú bí tèmi kọ́ pé tí wọ́n bá fẹ́ fà gangan ní kan jẹ́ kí a rí mi à ń sẹ́mi ègbọ́ torí àwọn fẹ́ jólé ẹ o tí wọ́n bá ti á jólé ẹ ṣé màá tó sọ yẹn. mo mọ̀ wọ́n tí wọ́n bá ti jó ọ̀sà àwọn àbígbà lọ wọ́n lè wọ́ ọ̀kọ́lé ni ìyẹn ti ní ọ̀dà ló ti pẹ́. àwọn tó sọ̀rọ̀ yẹn wọ́n ti tó bí ọdún mélòó tẹ́ ti sọ̀rọ̀ yẹn gbẹ̀yìn. akọ́n tó lọ lé ọdún àfẹ́lẹ́ sọ̀sọ̀. ọ̀kẹ́ já sí pé láìpẹ́ yìí náà ni inú oṣù kọkànlá ni wọ́n sọ wọ́n láwọn ó jó lé yín wọ́n sì padà tó wá jó náà. ara mi ẹ balẹ̀. Ẹ dákẹ́ má bínú béèrè àkànfẹ́ bẹ́ẹ̀ pé sígbà tó lè ti wá ṣẹlẹ̀ sí ẹ fẹ́ kó nù ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ abẹ́sì. oògùn báyọ̀ bí ìyá mi fi mí sí ni ìyá mi ló mú lé mi lọ́wọ́. tó túmọ̀ sí pé. ìyá mi torí ìyá mi ní ibodò sàárẹ̀. ok sẹ́yìn bá wọn bodò ládùúgbò yìí ni. ní ibodò ìsánlùsì ìyá mi mú lé mi lọ́wọ́. ok kìí pẹ́ ń bodò níbà yìí kìí pé kẹ́ ẹ̀ pa àwọn ọmọ pé káwọn ọmọ bọ̀ wá ṣe ti yín. mi ò kọjá yèyè màyàn rí. ẹ dákẹ́ pẹ̀lú tó wá ṣẹlẹ̀ yìí ǹjẹ́ ṣé bóyá ń gbà ní bí adáyà wọn bá ṣe wọlé bóyá lè gbìyànjú fi ìṣẹ̀ṣe kalẹ̀ ṣẹ̀ṣe láti fi ìṣẹ̀ṣe kalẹ̀ pẹ̀lú jẹ́sí. orí ìṣẹ̀ṣe lẹ́kù sí ọba tí màá yàn ní dòkú gbogbo àgbáyé ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o gbogbo international council for Ifá religion gbogbo àjọ oníṣẹ̀ṣe lágbàáyé ẹ dákun gbogbo àjọ olórìṣà gbogbo ìṣọ̀kan oníṣẹ̀ṣe gbogbo oníṣẹ̀ṣe gbogbo àgbáyé lákọ̀dé lórí ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ yá wa láwa yìí ojú òní ti wà níjẹ̀bi o eléyìí lágbára o èyí ọ̀pọ̀ o èyí pọ̀ o èyí pọ̀ o ọ̀dà kò ní bàjẹ́ o.